ara rẹ lójú rọra náwó ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdọọdún kí la máa ń ṣe ọjọ́ àṣà kan ta ló mọ̀ ss ó yá ẹ bá mi fún látẹ̀wọ́ ọjọ́ èdè abínibí ọjọ́ kọkànlélógún oṣù kejì ó wá bọ́ sí ọjọ́ sátidé ní ọdún yìí ṣe mọ̀ bá ní sílé ẹ̀kọ́ ọjọ́ sátidé ǹjẹ́ alẹ́ni tó ń rántí ìtàn tó rọ̀ mọ́ ká máa ṣe àyájọ́ èdè abínibí ṣe alẹ́ni tó ti rántí nǹkan kan gbà ẹ̀ nǹkan kan kékeré báyìí ní gbólóhùn kan ohun tí ó rọ̀ mọ́ ká máa ṣe àyájọ́ èdè abínibí ṣe alẹ́ni tó rántí ẹ̀yin ss 1 2 3 ẹ̀ rántí ó dáa ó dáa fetí ẹ lẹ̀ ìlú kan ń bẹ tí wọ́n ń pè ní Bangladesh Bangladesh yìí ìlà oòrùn Pakistan ló wà nígbà tí a sọ ìyẹn 1952 ọmọkùnrin kan wà ọ̀dọ́mọkùnrin orúkọ rẹ̀ ń jẹ́ Shafi Rahman kí ni mo pè é Shafi Rahman ó kàn wò lọ́jọ́ kan wípé ṣé tí wọ́n bá fi èdè wa kọ́ wa níṣẹ́ ṣé kò ní yé wa ju èdè elédè tí wọ́n fi ń kọ́ wa lọ ni òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n wá kóra wọn jọ wípé ẹ jẹ́ ká fẹ̀hónú hàn ní wọ́ọ́rọ́wọ́ lélẹ̀ táwọn elédè Gẹ̀ẹ́sì pè ní peaceful demonstration ẹ jẹ́ ká fẹ̀hónú hàn ní wọ́ọ́rọ́wọ́ kí ìjọba ilẹ̀ Pakistan kí wọ́n lè jẹ́ kí wọ́n máa fi èdè wa èdè abínibí wa our mother language kí wọ́n máa fi kọ́ wa nígbà tó bù ṣe gàdà tó bù ṣe gèdè ibi tó ti ń ṣe ìfẹ̀hónúhàn lọ́lọ́pàá bá yìnbọn ṣe mọ̀ pé bí ọlọ́pàá ṣe yìnbọn ọmọkùnrin ló bá kú o ìgbà tó wá yá àwọn tó wá jọ jẹ́ bíi ẹgbẹ́ àwọn akẹgbẹ́ tó kù inú ṣàǹpé inú wọn ò ní dùn Ọlọ́run mọ́ fi púpọ̀ ẹnìkankan nù yín o inú wọn ò dùn wọ́n wá mú àwọn náà wá lọ fi ẹ̀hónú hàn káàkiri pé àbáwo ló ṣe jẹ́ ṣùgbọ́n torí pé kò sí agbára wọn rẹ́ ní gbìjà wọn nígbà tá à ń sọ yìí ìgbà tó wá di 1999 47 years after ìyẹn ni wípé ọdún mẹ́tàdínláàádọ́ta lẹ́yìn ìgbà tí ṣẹlẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ ní àjọ UNESCO ni wọ́n wá dìde ni wọ́n wá wò pé ẹ ti ẹ̀wà náà ìgbà kan wà táwọn kan máa ṣe báyìí ìròyìn máa ti kàn wá létí àwọn àjọ UNESCO náà wá jà wípé àwọn gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé lóòótọ́ ẹni tó bá ti kú tiẹ̀ ti ṣe kí ó ti gbé ìgbà tó wá di 2000 ìyẹn year 2000 la wá bẹ̀rẹ̀ sí ní ṣe àyájọ́ èdè abínibí àjọ UNESCO fi òǹtẹ̀lú wípé ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdọọdún ó ní kí a máa ṣe ìrántí pé àwọn kan wà tí wọ́n ti fi ẹ̀mí wọn lélẹ̀ nítorí èdè abínibí bó ṣe wá di ọdún tó tẹ̀lé ìyẹn ya 2000 ó túmọ̀ sí pé nínú ọdún yìí òun ló pé ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years tá a ti ń ṣe àyájọ́ èdè abínibí ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdọọdún òun ni a máa ń kóra jọ láti ṣe àyájọ́ èdè abínibí kí la máa ń ṣe lọ́jọ́ náà ní ọjọ́ kan ṣoṣo ní ilé ẹ̀kọ́ báyìí ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan ó mú ọjọ́ kan ìyẹn ẹni tí ò bá fẹ́ ṣe ní February 21st wọ́n á dẹ̀ rí dájú pé gbogbo iṣẹ́ tán kọ́ yín lọ́jọ́ yẹn gbogbo tí ó ti ẹnu yín jáde lọ́jọ́ yẹn èdè kí ni o èdè abínibí èdè Yorùbá wa ó ní gbogbo tí ó ti ẹnu yín jáde tó bá wá di ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún lélẹ̀ ìtẹ̀yìn kan ń dàpọ̀ ṣe mọ̀ pé ń da nǹkan kan pọ̀ lẹ́ẹ̀kan ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdọọdún ìyẹn la wá máa ń ṣe àyájọ́ àṣà World Cultural Day ṣùgbọ́n títí February 21st ọjọ́ kan náà ní 21st ní February 21st ní May ṣé ó ti yé wa báyìí ta ni òye kí lorúkọ ọmọkùnrin tí ó fi ẹ̀mí rẹ̀ tí ó sọ ẹ̀mí rẹ̀ nù
ṣẹlẹ̀? Orílẹ̀-èdè ní Pakistan. Ìlú wo ló ti ṣẹlẹ̀? Bangladesh. Ẹ fún ayé àtẹ̀wọ́. Ẹ fún ayé àtẹ̀wọ́. Ní orílẹ̀-èdè ẹ fúnra yín látẹ̀wọ́. Ẹ mọ̀ sí òwò jẹ́ nípa èdè abínibí wa. Tó bá wá di ọjọ́ 21 oṣù karùn-ún, a ṣẹ̀ṣẹ̀ wá ṣe àjọyọ̀ ọjọ́ àṣà lágbàáyé. Ọlọ́run ó dá ẹ̀mí wa sí o.